AKIN ìjọ̀gbọ̀ndé wàhálà dé o rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ́ ni. Kò fọmọ ṣeré rárá. AKIN tí mo bá ròde àfijú ni kò fẹ́ ìdọ̀tí rárá. Wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan kọ́ ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. AKIN Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́, ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfijú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èkìtì tó délùú Èkó tó ń bùgá onílé tó ń bùgá àlejò. Rọ́tìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú AKIN dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ́ o. AKIN tó lọ́wọ́ ẹ lónà tí gbogbo ọmọ kẹ́yàn wọṣẹ́. Tèmi ni ó gbà, tèmi ni ó mú. Màá dùn ọ́ o, màá dùn ọ́ o, màá dùn ọ́ o. Bá mi ṣètọ́jú Àdìgún security tí mo bá ròde. Ó ṣọ́ wọn lówùúrọ̀, ṣọ́ wọn lọ́sàn, ṣọ́ wọn láṣálẹ́. Àdìgún o, olórí púpọ̀ tẹ̀lé. Òun AKIN fine fancies wọ́n ti jọ lẹ́pọ̀. AKIN onítèmi adúmáradán. Yèmí nù, mọ́ kè sí mi mọ́ o. Ó ní ta ni ká fi màmá wé o, kò sẹ́lòmíràn. Èmi lè yẹ AKIN, èmi mo bí wù mí. Agbọ́mọ dání afẹsẹ̀jọlẹ̀ lọ́gànjọ́ òru. Nímọ̀ mi nù. Bọ́mọ ò bá sùn, yèyé ẹ ò ní lè sùn o. Mọ́ ọ̀yọ̀ ọ̀fẹ́ mọ̀ mí. Bọ́mọ ò bá jẹ, yèyé ẹ ò ní lè jẹ. Ọ̀yọ̀ ọ̀fẹ́ mọ̀ mí, ọyàn rẹ̀ lóde. Òpin bẹ́ẹ̀ ni òkòrí orí èyí mi lọ́sìn mi débi ọyá sọ̀kalẹ̀ kọ́ gbé sọ̀kalẹ̀. Ẹja okun o. Ẹja sẹ́yìn gbẹ́jẹ dábì ni. Àwọn èdè yìí tó wọ ọkọ sọ̀yìn. O ṣe káàgbé ọyá yá gbé ìsọ̀kalẹ̀ ìsọ̀kalẹ̀. Bó ṣe yàn gbé. Ṣé èmi lọ nìyàn kó ṣì gbé? Ẹrùn rẹ̀ kíkan láàkán. Ẹja àmọ́ bóyá ẹja ni mo gbé. Iye kí mi lu pọ́pọ́ mọ́ olórí. Ọmọ dáadáa lọ ya. Ẹ kẹ̀lẹ́ ẹ kú ìyàlẹ̀ yìí. Àjẹpẹ́. Ọmọ mi lẹ́nu ilé o. Ilé ẹ̀ náà jọjú. Ọmọ dà kébì lè máa lọ. AKIN wá mi wálé. Wọ́n á kọ́jú rẹ̀ kúrúkú á gbé omi èmi lọ́wọ́ mi ọ̀tá. Ṣúlé ọmọ mi àbúlé ọmọ rẹ ayé rẹ̀ á lọ. Ọjà bẹ̀rẹ̀ sí ní gbé ọlé kókó a ọlé. Ṣé wà pàṣẹ àṣẹ ọmọ mi tẹ̀ ń lọ? Ṣé mi lọ bá wí? Òjò kẹ̀ ṣiṣẹ́ níbi èsì kọ́. Òjò ń bíbà yìí mọ̀. Ibo lẹ̀ ń lọ, bó lẹ̀ tí ń bọ̀ ta lẹ̀ ń bí èmi. Ṣúlé Adéwálé lè yí wọ́n lọ àdúgbò ilé ọmọ mi kò mí wọ́n lọ síbẹ̀ kọ̀ bá mi bímọ. Ṣù wọ́n lọ bá mi bímọ. Ẹ kọjá ọkọ abúlé kí ló ṣẹlẹ̀ gangan tálẹ̀ béèrè kí lẹ̀ wá. Ọmọ mi ni mo lè rù kó a ọlé. Ó yá mi wá kàmúkò. Amúwa kàmúkò. Àjọ ṣe bísínẹ́sì owó ni. Ibo lẹ̀ ti jọ ń gbéra yín bọ̀ kí ló ṣẹlẹ̀. Ló gbé yàrá níta màdá ni o. Wọ́n lè dáhùn fún wa sí ibà yìí. Wọ́n lè fẹ́ yín kọ́ lọ́wọ́ wọn. Wọ́n dá mi lóhùn ọ̀rẹ́ tèmi jìyàn ní. Àgbẹ̀yìn kan lọ́wọ́ ìdí rẹ̀. Lọ́ àbárẹ̀ àgbẹ̀yìn, àdéyìn méjì ní ọ̀rẹ́ kan àjọta. Àwọn ẹ̀ka yìí. Ṣé ó ní màá mú kó o? Ẹ kí ló ṣẹlẹ̀ gbogbo ẹdún náà? Ta ni yín gan? Kí lẹ fẹ́? Ta lẹ fẹ́? Wọ́n dàbí bọ́ọ̀dà mi mọ̀. Àtàpà kò ní júwe ọ̀kan. Ọmọ mi ló lulẹ̀. Ọmọ mi lakọ̀ ọ̀gá rẹ̀. Àbẹ́ ìṣòdò lè ṣiṣẹ́ níbi tẹ́lẹ̀. Òjò wọn ti jó kúrò níbà yìí. Ayọ̀ ẹ̀ bá ìdókù. Kò ṣe ọ̀rẹ́ mi. Mo fẹ́ ọlé, ọmọ mi ló lulẹ̀. Bá mi mẹ́wàá. Surprise ni o mú mi sí mo ti pé o. Surprise bóyá mi ò kú. Wàá sọ́lá àti ìwé àìmọ́ sí ìgbà sálárì. Má gbà pọ̀. Èmi gan kó wá. Ẹjọ́ tó gaba ti dé ẹ máa bá mi gbó òkè nípa àgbà ti gbọ́. Why not? Yà ṣèkíá kò kéré wọlé. Lórí rẹ̀, ó dá lórí rẹ̀. Mọ ìmú kò mí. Sẹ́ni mú kò mí. Ara àgbo mú kò mí. Ẹ dákun. Tó gaba ti dé ẹ máa bá mi gbà padà o. Tó ti gbọ́. Ẹ kí láyé ṣẹ́ bẹ́ẹ̀. Ọkọ̀ rẹ o, kò ní bírèkì. Ẹ wò ẹ máa lo iPod. Tètè ṣe kó mú ṣéǹjì á o. Ẹ̀yin máa mú iPod ẹ máa fi change ìdí ẹnu yìí o. Èkó náà pé bíbá. Orí rẹ̀ á yàn. Ọ̀kẹ́ burú. Ṣé special? Oṣù ni màá kọ́kọ́ jẹ lálẹ́ yàgbé ìfọ̀. Ẹ wá ẹ dúró ẹ ń lọ bẹ́ẹ̀ ẹ dúró. Bọ́bájúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ́ ni.
kò fọmọ ṣeré rárá èyí Akin tí mo bá ròde. síbi bẹ́ẹ̀ ni pé nílò ìyá tí a tún lé ọmọ mi kí ni wọn lé ọgbọ̀n Èkìtì wí ọwí àwí kí mi máa mọ̀ á ò tún lé ọmọ mi yọ̀lé yọ̀ mi kẹ́kọ̀ọ́. bàbá ìdí bínú torí Ọlọ́run. ọ̀gá àmọ́bọ̀ ayọ̀ abara títí ọ̀gá ẹ̀ka ọ̀ mọ́mì ti dé sà Ọlọ́run mọ́mì. ọmọ ọlọ́jà ọmọ òjòyè tá òjò sí okun ọ̀rọ̀ ọmọ okun. mọ́mì bọ́ ẹ sọ fún mi pé ẹ ń bọ̀ ẹ máa ń like you are so full of surprises. It is good to surprise people. Súnmọ́ mi. Iye lọ rẹ̀. Ọtí náà kó tún lọ. Nítorí mi kúkú tọ́jà rẹ̀. mọ́mì ẹ̀ lè jẹ́ kẹ́rù bá mi. This is my line of business. Ó yẹ kẹ́ mọ irú iṣẹ́ tí mò ń ṣe iná mi fashionista nǹkan tó ń fi oúnjẹ sórí tébù mi Láti tí mo rí yìí ò dáa. Màmí ẹ wo nǹkan tó ń rè nílé ìyá iṣẹ́ mi ni màmí ẹni gan tíṣà ni ó yẹ kẹ́ mọ ẹ wo màmí ẹ kí àwọn olùfẹ́ ìdíwá ẹ̀dẹ̀ tí wọ́n tó ń lọ láti màmí òjò lẹ́bí wọ́n tó lọ slippers wa ẹ tún gbọ́dọ̀ wá ẹ tún gbéṣu wá. ṣé àwọn onígbò mi ṣàlẹ̀ wọn máa tọ́ ọ lé. àtúrọ̀sì kò sẹ́ni tó rí wọn ẹ mọ̀ pé òru ló lè máa ń wọlé sá. ẹ̀rọ ẹ̀la kan ayé rẹ̀ á rún rírun bẹ́ẹ̀ láyé rẹ̀ á rín ọlọ́yà ó lè lọ́mọ òru ló lè wé ọlé èyí àbá rẹ̀ ó lè àbá ìdí rẹ̀ ó lè ọlọ́yà yóò jáde ní ìtọ̀dédé gbọ́dọ̀ àwọn ètò ọlọ́mọ ìlànà ọkànmọ́kànmọ́ kọ́kọ́ rò ní náà n kò gbé yẹn gàgàgàgàgà ẹ̀kọ́ oríkèé rùmí kan bá rí kan kọ́ lé kí n ṣàlàyé fún ọjọ́ torí èyí kò yóò rẹ̀ torí rẹ̀ typhoid ni torí ẹ̀fọ́ èkó ọ̀pọ̀ a ti fa typhoid jọ lára ìgbà mo adání ní kọ́nà sí ìsìnkẹ́ ẹ̀ẹ́mẹ̀ta gbónúmọ́ mọ́tò ọ̀dùdé yìí yé torí yẹ èkó yóò malaria rẹ̀ ọmú o ẹ̀sùn pàpọ̀ ọmú torí èkó yóò flusher mi a flush kété rẹ̀ tó gbà àmú adání torí èyí ìdákọ́lẹ̀ mi ní mọ̀ bóyá ọlé ìdákọ́lẹ̀ ó ṣe kókó torí rógbó ògbójú lóògùn gan máa jẹ́ dípò ọ̀rọ̀ wá ọ̀rọ̀ àwí ó tòkè ọbọ̀ sísàlẹ̀ ọbọ̀ sókè ń lè. mọ́mí I don't need this. bó sàlẹ̀ léyìí. mo fẹ́ bù. o need it. If you don't need it, I should see my grandchild running up and down in this house. ọwọ́ wèrè wo ni lè kí ló máa ń ṣe kí ló ń ṣe níbi kan. báwo ni wàá gbàgbó àgbóṣẹrẹ kàkásílẹ̀ ìlú àtìgbà. Torí ọba jẹ́ pé ó ní problem ó ní bùsà ó yẹ kí ló eyín dáadáa ọmọ mẹ́jọ ni mo ti yára fọ́ lẹ́kọ̀ọ́. Mami, how old am I? Ọmọ èjì. I'm just 32 now. I'm just 52. Ṣé yọ 32 kúrò nínú 52? Ṣé mo pẹ́ láti fi mi sí ìdí ọ? Ẹ wo mi ò tí ní ìlú obìnrin fún ìgbà. Ó bí ọ̀dà bẹ́ẹ̀. Ṣé bàbá ọmọ mi kò lulẹ̀? Òròdó, mo mú ti dání. Tí iṣẹ́ kẹ́kù. Ara bọ̀bọ̀ yìí ò yà. Ó ṣe ọkùnrin. What are you doing here? Mi àti màmí sọ̀rọ̀ o dẹ̀. Ṣé ọkọ kúrò bí náà? Jẹ́mi wíṣì olóko ikú kòkòrò rẹ̀ aṣákọ́ ṣọ̀bùnrin lọ yàn rẹ̀ ara. Rírà lọ yàn rẹ̀ ara. Ìmùdí rẹ̀ ara. Ẹbí wọ́n bẹ̀ o. Ó ti lò pọ̀ òní rẹ̀ ó ti lò áti bí tó mẹ́jọ ó ti bí kan. Ó ti bí kan o. Ó dà àmùkò níyà. Ẹ̀jẹ̀ bàbá sí mẹ́jọ ọmọ kò ní. Ọmọ lè rí ayé. Ọmọ ní. Ìyàwó rẹ̀ rí o. Olúdé. Ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń bá yín. Ẹ̀jẹ̀ ń bá yín. Mo yẹ. Màmí. Mo lè gbé pípé owó ìdílé yìí. Àmọ̀ rẹ̀ nílé o. Ọmọ ni mo wá nílé o. Wá ṣé aláìní ò tí gbé mọ́tò mi wá? Actually, ó ló máa gbé wá lónìí. Lọ́tọ́ bá ju ajẹ́. Ẹ̀gbọ́n. Mákùrù kú sí o. Ọmọ ìyá àjò ọmọ lẹ́yìn. Mákùrù kú sí o. Ní my compound, you know. Mọ́mí mo ti yọ ọmọ ọjọ́ yà ní fọ́tò, you know. Wọ́n ti fi mọ́mí ìṣẹ́ sí, you know. Àlàyé. Èyí Akin.
ọmọdé lọ́kọ̀ kí yèyé rẹ̀ orí fọ́. Ọmọdé lọ́kọ̀ kí bàbá rẹ̀ orí jìgá. Adigun! Adigun! Olórí burúkú ayé rẹ̀ ti lọ̀nà, wọ́n ti lọ́ ti rìn nù. Alárìnká òṣì. Adigun! Mọ́mì kí ló dé? Olórí burúkú bá àjọdẹ lọ, ṣọ́ọ̀ṣà ń lọ ní. Àwo báwo? Ọlọ́yà, olébìbó, ẹnikẹ̀ lẹ́nu géètì ọ̀nìyàn kan ìkànlẹ̀kùn. Ọlọ́yà. Hello. Who's there? Can't you hear me? I'm knocking. Hey, auntie, I'm sorry. Good afternoon. Is your boss around? Yeah, he's around. Okay. You're welcome. Yes, thank you. You are very, very welcome. Good afternoon, ma. Good afternoon, ma. What happened, ma? Abiyamọ ọ̀hún, abo ìmú. Aláìkó ọmọ mi lórí rẹ̀ gan àìkó òní dọ́jọ́ ṣe. Kabotia? I'm looking for your son. My son? Yes. It's my love now. Your love? Yes, ma. Emori jọra, àìkó òní ṣe. You can see. Ayé ká. Orúkọ. Mommy, is there any problem? Sí. Okay, ma. Wọlé. Thank you, ma. Sí. What is it? Bro. What happened? Bro. Mo. So sẹ́yìn dẹ̀. Do you love it? So. Nítorí rẹ̀ bẹ́ẹ̀ kàtẹ́gùn bá fẹ́ bẹ́ẹ̀ yẹ kété làpàlàpà ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lábọ́ sóde kọjọ́ ya kété aṣọ rẹ̀ bẹ́ẹ̀ wá àti sọ́jà. Ṣọ́ bá nìyàn jà ní ọjà ọláṣọ bẹ́ẹ̀ yìí. Kété orí ọmú rẹ̀ lẹ́ka hallelujah lóde. Kété rẹ̀ ní ṣẹṣẹ ọṣọ bẹ́ẹ̀ síta. We are Jezebel. Jezebel? Yes. Jezebel ni ẹ lóòótọ́. Jezebel, an example of a Jezebel. You know Jezebel? Má wọlé. Ṣé o rí pé ká àtẹ́gùn bá fẹ́ bẹ́ẹ̀ kété làpálàpá òní rẹ̀ náà lóde? Mommy, it's fashion. Àkìyàn ayé rẹ̀ wò. Your son love it like this. My son love it like that. Yes, ma. Thank you. So. Mommy, is there any drama? Newspaper náà mo ti ká. Ó yé mi yéké. Thank you, ma. Can I go in now? Go. Thank you, ma. Ọlọ. Lọ́sí. Jésù, yẹtí mélòó délé tì rẹ̀? Ìní, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, 7, 8, 9. I have this also. 9. Thank you. Ayé mi wá. Akin. Wọ́n ní pé ṣe ready. Wọ́n ní pé ṣe ready. Sọ́wọ́ àtúnwò. Ẹ̀rọ kò sí olóògbé ní ẹbí ní gọ́gọ́ náà lò. Wọ́n ní pé ṣe ready. Ọlọ́yà, ìyá máa ṣe wẹ́ẹ̀dì. Ó ṣe wẹ́ẹ̀dì. Okay, báyìí wọ́n ẹ̀ jẹ́ wọn. Ìyá ló máa lọ. Ayé ẹ̀ máa rú. Nǹkan tí mo wò wá òkè. You're not looking bad, you're looking sexy. Sẹ́ẹ̀sì àrùn ó jẹ́ mi ṣépè kọ́ o. Ayé ọ̀tá rẹ̀ á lọ pẹ̀lú sẹ́ẹ̀sì. Aláròyé. Who is your girlfriend? Ọmọ tó etí ìní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sìn etí mẹ́sìn. Ayé Akin o gbogbo ti ká rẹ ọmọ Akin ṣótìrí òtún rí bẹ́ẹ̀ tún rí un ṣe ó tún pè ọ́ ní bébì. Ọdún wo lọ ti mọ ọmúláyà mi gbẹ̀yìn kọ́ sí wípé irú ọmọ ń kẹ́ ẹ̀kọ́ ní bébì. Mo fún lọ́yàn mọ́ mi. Fún lọ́yàn ṣọgbọ́n oníbìkà ayé rẹ̀ yàn sí. Ayé rẹ̀ á yàn sí èyẹ òyì. You're bad now. You're bad. Stand up, let my mom see you. Sexy. Nǹkan tá à ń jẹ lẹ́kọ̀ọ́ lélẹ̀. Akin, ṣé ọmú nù ọ ni àbí o dédé gọ̀ fún ara rẹ̀? Wọ́n rí nǹkan tẹ̀mí láìpẹ́ àti máa jẹ. Ẹ pé ọkọ náà máa jẹ. Oríire ìyàn, mo jẹ mi mẹ́pẹ̀ ràn ọ́, mo jẹ kẹ́pẹ̀ ràn ọ́ ẹlẹ́pẹ̀ ní o. Iyọ́. I love your tattoo. Everything about you, I love. Mommy. Ọ láìkì newspaper lára ká newspaper ìwé ìròyìn. Tattoo náà. Tattoo náà pẹ̀lú yìí. Ayé mi ò tèmi bá mi. Ọyá, kúlẹ̀rín yá. Akin, pàjẹ́ mi bọ́ ọjà o. Èmi rẹ̀ á jà o. Ọyá, òde, ọyá.
Alẹ́ àwọn ìgboro. Iyọ́ aláyàbá newspaper kò ṣe é lọ kó delete nọ́mbà ọmọ mi láyé rẹ ni o Èdùmàrè rẹ á delete rẹ fóònù rẹ á jábọ́ sómi ayé rẹ á lọ̀nù. Ìgbà yẹn lè sọ pé kì í yẹ òwò ayé. Mo lè ti mọ́mọ́ wá ń sìn yẹn lè sọ pé ẹ̀ tún fẹ́ ilé. Ṣùgbọ́n gbà tí mo kọ́ mú ìyàwó wálé. Eye uyì ló jàkàjàkàn bá a parí rẹ̀ mo ti bí ọmọ mú mi yóò kọ́ àṣewọ́ èmi odidi olóyè òlú ọyà ọmọ mi oníhòòrì o Akin ọ̀dẹ̀ ṣẹ̀ nínú mi kọ́ dáàbò kọ́ ṣẹ̀ nínú jàre ṣẹ̀ nínú mi. Ṣé o ẹ̀ láìkọ́ mọ́ ẹ? Mílá. Ẹ kì í mọ̀ mi wá. Ẹ yò. Ọ̀pọ̀ lọ́wọ́ mi. Màá mọ̀ mi wá. Ọ̀pọ̀ lọ́wọ́ mi. O ṣeun ọkọ mi ó ṣe orí rẹ̀ á gòkè. Èyé Akin. Ẹ sọ fún àwọn èèyàn kẹ́nìbọ́dì ó má rárá sì jẹ lọ́wọ́ ta wàyí rárá. Èèyàn 28 ló ti kú, kọ́sọ́ọ̀mù 6 ti kú, wọ́n ń kú lura wọn ni. Ikú báwo? Ọlọ́run jẹ́ ká kúlẹ̀. Mami! Àdìgún kò ṣọ́ọ̀kì ìpè mi lúpẹ̀ ọ̀ràn. Ẹ rà mọ́. Kọjọ́ ìpè mi lúpẹ̀ ọ̀ràn àyà òjijì bẹ́ẹ̀ yìí nìkan ṣe ọ́. Àbá rọrùn ni mọ́mí o. Àkọ́bá fẹ́ rọrùn kan rọrùn kí tèmi nínú ẹ̀ ìwé làbọ̀rọ̀ jọ pínrán. Ẹ̀yin ò gbọ́rọ̀ yìí. Ìròyìn wíkẹ́ yìí ni. Ọ̀ṣàkè. Àkọ́kọ́ oníṣọ́gá mi lágbọ́rọ̀ lọ. Àrùn pé ráìsì ń pààyàn ráìsì. Ráìsì. Ẹ̀yin náà. Ìwàriwà. Jíjẹ ẹyẹ. Ẹ wo lẹ́nu àárọ̀ yìí wọ́n ló ti pààyàn bíi 1,500. Títà náà ò ṣe é kà o. Àti pé inú ilé yìí ká má jẹ ráìsì mọ́ ká má lọ kú dànù. Mo dé mọ̀ láàrin 1,500 tó ti pa ẹ̀ ó ládùn pé bóyá 1,235 ó ti wá látọ̀dọ̀ yín lọ́hùn yẹn ẹ̀ tẹ̀ yá pélé o. Mi tètè mọ̀ mọ́ gbọ́rọ̀ yín ni. Ìròyìn ń nínú ìwé nínú kókó ìròyìn láàárọ̀ wí ọmọ ìyẹ́ rẹ 9 ti kú. Ráìsì kan. Àwọn òpin 8. Ìwàriwà ọ̀pá dànù. Ìwàriwà. Ọ̀pá kété bí rẹ̀. Mo kàn ní kí n sọ fún yín ẹ wo ẹ tẹ pélé ń sì yìí o understand tó láti pé bóyá wọ́n tiẹ̀ ti kú lọ́dọ̀ yín bẹ́ẹ̀ and again ká lè tẹ̀ sí kíni èèyàn àkójọ pọ̀ tó ń ti fẹ́ mi náà láṣẹ kíni láti lè mọ ìlú yín torí mi tẹ̀ tí dé ìlú yín. Ó tọ́ ló sọ. Ó jẹ́ kó kúrú máa gbé mi lọ́bẹ̀ láti. Àánú èyí rẹ̀ ṣe mí ọmọ 8 nùpọ̀ lọ́fẹ́ ìwà yẹpẹ̀ bò nílé lóun nùpọ̀ ṣoṣo. Àmọ́ mi àpé 8. Ẹ̀gbọ́n rẹ̀ àbúrò ẹ̀ kété wọn á pè. Àní pé nílé ọ̀dọ̀ yín ó dá mi lójú pé wọ́n ti máa fòṣán lé wọn ti máa kú lọ́dọ̀ yín rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni mo gbọ́ wílùkúlùkù ti pákẹ́tẹ́ ìrọ̀rìn kan pátápátá. Mo gbọ́ pé ògúnláka ayé ọ̀rìṣàmìlà àméjègbèlé wọ́n ti pa ìdààmú. Tèmi ṣáà ṣáà péré mo ti fẹ́ mọ̀ lu yín tipẹ́tipẹ́ o. Ó ti yé mi máa gbé sí ọ̀rọ̀ rẹ̀. N kò ṣàkẹ̀wé ni pé kàn má jẹ ìrẹsì mọ́. Má jẹ ìrẹsì. Ṣé orí tẹ́lẹ̀ fọ̀rọ̀kọ̀ tẹ́lẹ̀ lùgbà kí áì dàgbà ìwàriwà kò í wí ni jíjẹ ẹyẹ ni. Ìjọ ìsinmi níjọ́ Sunday nìkan la máa ń jẹ́. Ẹ mọ̀ mi lára ṣé orúwọ̀ kan ti mọ́ lára bẹ́ẹ̀ apá kété ìran rẹ̀. Mo bẹ̀ ọ́ ni o mọ̀ jí rẹsì mọ́ ọkọ̀ bá ti rí rẹsì mọ́ jẹ́ o. Kò sí wàhálà olóòótọ́ ní ìlú kò sí wàhálà ẹ wò. Olùkọ́ orí burúkú. Hello. Àwọn míì ti kú. Èkìtì wà tó jẹ́ pé Èkìtì làwọn yẹn ti ń kú dànù báyìí. Ayé àlá lọ. Èkìtì. Akànjọ ni kò èlùlù lé ẹ lọ́nà olórí burúkú kan mọ̀ jí rẹsì mọ́ ojú rẹ̀ á tó máa bọ́ ṣé ọjọ́ rẹ̀ kàn bá gbẹ̀rẹ̀ sí kọjá kọ̀ bá jẹ́ atẹ́gùn rẹ̀ àpá ó dànù. Ọlọ́gbọ́n lọlọ́dẹ sí wàhálà. Àfijú obìnrin tí mo kọ́kọ́ rí Èyé Èkìtì tó dé tó ń bọ̀. Ẹni ọgbọ́n ẹni ọgbọ́n ni ọmọ rárá yọdìjà.
Àdìgún. Ṣé àlàáfíà ni? Àlàáfíà ni. Mo gbúrò lé. Mo ń gbúrò ma. Ọkùn. Àlàáfíà ló wà. Mọ́mí ráìsì lẹ́ ń jẹ ni. Rárá, iṣu. Àti tọ́kí. Rárá o, ẹran ọ̀gbẹ́. Ṣíbìtà ni ẹ o. Ògógóró. Ẹ má fún mi jẹ o. Nígbà tó lójú, máa tọrọ oúnjẹ, máa látọrọ jẹ. Wọ́n ní ṣé ẹ̀wọ̀n mọ́ mi ni? Wọ́n máa lọ nígbàgbọ́ ayẹkẹ pé kí wọ́n máa tọrọ nǹkan. Ọkọ dáadáa ni o, ọkọ dáadáa. Òbí dáadáa lápá ọmọ ẹ̀kẹ́ mi lójú ọkọ Àdìgún. Ẹ dín ata ìgan ni. Ara àwọn ọmọ bọ̀ ọ̀tà bíbọ̀ ni. Ẹ̀wọ̀n tọ́kí yẹn wá ṣọwọ́ gẹ́ngẹ́. Ṣé tọ́kí? Ẹran ọ̀gbẹ́ ni. Ẹran ọ̀gbẹ́ lélẹ́yìí. Ẹran ọ̀gbẹ́ ni. Ẹran ọ̀gbẹ́ mọ̀ mọ́ láti lé kókó mi. Ẹ wá fi ń jẹ ráìsì. Ráìsì, ká jẹ ráìsì. Kíra omi jẹ ráìsì. Wúṣú ni. Wúṣú. Mọ́mí. Ọ̀gùngún gígùn. Mo ká já. Ẹ má ní kí n tẹ́wọ́ o. Gbogbo ọ̀fẹ́ gbèpè. Ọ̀fẹ́ tẹ́ ọ gbèpè. Ọ̀fẹ́ o. Wọ́n máa ń dín gbẹ ni. Dùn ó gbẹ. Tíkátíká. Òye tíká. Ẹ má gèdè fún mi bẹ́ẹ̀ o. Mi ò gbẹ́fà. Láìsí pààyàn o. Má jẹ́ o. Yóò ti ń pààyàn ni. Oyún ti pa mẹ́ta lé yín. Mo dẹ́ gba pawọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yín. Mo bá jẹ ráìsì. Mọ́mí wọn láwọn kankan. Kò sáwọn lòlù. Ẹ má bà mí ṣe díẹ̀ kù. Nígbà tó fẹ́ jẹ gbọ́. Okun Àdìgún. Ẹ parí ẹ̀. Máa ṣẹ́kù. Ẹ wá àwọn ìṣiṣi. Kò ṣe bámilé ṣiṣi iṣẹ́ Àdìgún. Tèmi náà bá ti dèèyàn láyé, èmi náà máa yẹ kù. Ó máa ń ṣeré. Ọmọ aláìka ti ṣákìrí sàyà. Jíbárí. Tàrí ti jẹ́. Ọmọ Yèmí ló mú wálé. Jẹ́ kí mi aṣẹ́ lálejò sí ká mi. Ó kú jàre. Ká orúkọ rẹ̀ mi bèrè mí rántí. Blessing. Ìbùkún lọ jẹ́ fúnlé. Ìwé rẹ̀ ọ̀nà. Yeah, my mom is nice. You get to know her. I think she likes you. I love her already. Ìkàmínú Akin. Ọmọ Akin. Okun. Wọ́n mi èmi nìkan tán. Irọ́ o, kété ọmọ máa ń gbé síbẹ̀ ni Akílẹ̀ máa ń gbé síbẹ̀. Orí mi ò máa sí o, ẹlẹ́dàá mi ò máa sí o. Àtìgbà yẹn mo ti ra ní kékeré tí mo ti ní gbọ́njú, mo ní gbàdúrà sọ́lédùà pé ń bá máa má rè báyìí tí rílé gidi wọ̀. Ìyá ọkọ ya ká kẹ́mi lójú, kẹ́mi ní mú. Màmá kàjàkà gé. Àjọkà gé ni o. Ṣé ayọ̀kan ni mo bá ń kọ̀? Ẹ ṣe yẹ àbọ̀ yóò ju ẹyọkan. Mo máa ń mọ̀ gan-an. Ọmọ mú gan. Jẹ́mi àṣẹ, ọ̀yá, ọba ti tó kó wí. Yóò jẹ́ ìjọba ṣẹ́ jẹ́miṣẹ́. Ní sùúrù, oòrò yọ̀mọ̀yọ̀mọ̀. Ní sùúrù o, Akin, ọmọ ká àlejò. Ní sùúrù ọkàn jù, wọ́n lọ ní. Káàkì yóò mójú ara rẹ̀ rí oòrò yọ̀mọ̀yọ̀mọ̀. Okun ṣó dúró re. Ọ̀yà mi lóka. Bùtá. Akin. Ọ̀yà rẹ dé. Ọ̀yà. Kékeré. Aṣeré. Ọtí yẹn yàn. Ọmọ kan yàn. Àti yàn. Ọyàn.
wà á ti rọtí nílé wa àárọ̀ kùtùkùtù bá ọtí a fi mú fọyín mi. Ó ní bì. Akin. Kùtẹ́. Akin kùtẹ́. Ìjọ̀gbọ̀n dé wàhálà dé o, rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o, Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ́ ni. Kò fọmọ ṣeré rárá. Èyí Akin tí mo bá ròde, àfijú ni kò fẹ́ ìdọ̀tí rárá. Wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan kọ́ ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Èyí Akin Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́, ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfijú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyí Èkìtì tó délu Èkó, tó ń bùgá onílé, tó ń bùgá àlejò. Rótìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lónà tí gbogbo ọmọge yan wọṣẹ́. Kété ọmọ Èkìtì pátápátá lọ́kùnrin lóbìnrin mo mọ̀ kí oyin mo ṣeun o. Ojú rí àkóbí o. Ní àṣìrìn o. Kéteré po ni mo kí o. Ọ́ tèdògbà. Igi rẹ ni àmútìyẹ̀kùnrin.